àlejò mi ẹ bá ń dáàpọ̀ yín lẹ́kùn kẹ́kẹ́ fún gbogbo àwọn ará ilé. Orúkọ tèmi ni ọmọọba Adékúnlé tí gbogbo èèyàn mọ̀ sí Comrade Modest. Comrade ẹ káàbọ̀ sà sí orí ètò àgbà wàá búra bẹ́ẹ̀wì òṣèré níkànnì Àròyé TV. Bá a bá ń sọ nípa àgbà wàá búra sà, ẹ dákun kí ni ẹ̀yin tí ẹ fi èwe yín ṣe, kí ni àwọn ìrírí yín tẹ́ẹ̀tì ẹ̀ lè sọ pé ókè o tá a bá ń sọ̀rọ̀ nípa àgbà wàá búra ẹ mọ̀ pé ẹ̀yin àgbà lẹ́ máa ní àgbà wàá búra bẹ́ẹ̀wì òṣèré, kí láti ẹ̀ lè sọ nípa àgbà wàá búra. Olóòtú, tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àgbà wàá búra àwọn ọmọ jẹ́nsì wọ́n mọ̀ pé kí ni jẹ́ àgbà wàá búra. Àgbà wàá búra ó kọ́ nǹkan tó pọ̀ sínú. Tá ẹ bá wò nígbà kan nígbà ìwáṣẹ̀ a máa ń ṣe àwọn eré kọ̀ọ̀kan tó jẹ́ pé àwọn ọmọ jẹ́nsì àwọn ọmọ Indomie generation wọn lè mọ̀ tí wọ́n ti ń jẹ́ eré náà mọ̀. Bí irú àwọn eré wo nìyẹn bá wọn ẹ̀ lọ. Ní ayé ẹjọ́ tí a bá mú òkòtó tá a bá fi ra ìgiri a wà mú gbélé olóòtú lẹ́ẹ̀kẹ́ ni olóòtú ọ̀tá ọmọ yìí. So ara àwọn eré tá a máa ṣe nígbà náà nù a máa ṣe eré kan a mú pépà a fi ṣe goli ibẹ̀ ni eré bọ́ọ̀lù aláfọwọ́gbá wà. Ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀. Lóòótọ́ àwọn eré gbásí mi gbá sí ọ. Ẹ̀yin ó múlé kan èmi ó múlé kan. Ara pépà ẹsẹ̀ goli. Àwa mú ike báírò. Àbídèrí ọtí. Olóòtú tẹ ẹ̀jẹ̀ àsìkiri o. Mo jẹ rúlà ẹ̀yìn ọwọ́ ni ìyá máa fi ń nà wá. Àgbà wàá búra. Bébì òṣèré. Olóòtú àwa yọ ẹ̀dọ̀ báírò a yọ dànù. Àwa mú ẹnu ike báírò. Ìlànà fi gbá bọ́ọ̀lù gbà náà láyé ìgbà náà.